سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان الله سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا منان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان سبحانك يا الله سبحانك يا حنان سبحانك يا منان سبحانك يا ديان سبحانك يا سلطان títóbi ọlọ́run Allahu Akbar. ọlọ́run ọba àwọn ní ọba tó má ju gbogbo tí fi má lọ láyé inú ètò ọlọ́run òun ni pé ó rí i pé ẹ̀dọ́ ò lè sẹ̀mí lóhun nìkan lẹ́yìn ọlọ́run nìkan tó lè sẹ̀mí lóhun nìkan kò sí ń tọ́lọ̀ ń dá láyé má tó ní ọ̀sẹ̀ ní lóhun nìkan àfi kó pín sí méjì. lọ́jọ́ kọ́nà ọba kọ́sọ̀ yí pé. Wa min kulli shay'in Wa min kulli khalaqna zawjayn. Ọlọ́run ní min kulli shay'in Khalaqna zawjayn. nínú ogun tóun dá láyé akọ àtabo lòun dá. Àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onímọ̀ làwọn náà fi rí i pé bí nǹkan kan bá ń pè kankan ní negative ọ̀kan jẹ́ positive bí ó ṣe bẹ́ẹ̀ iná ò ní tàn ọ̀kan ò ní tàn náà àfi kó pé méjì. Ìgbésí ayé tó bá jẹ́ òun nìkan obìnrin ló wà lóhun nìkan ni kò lè balance ọkùnrin ló wà lóhun nìkan ni kò lè balance àfi kí akọ kó rí abo àfi kí abo kó rí akọ tí a bá ríra wọn ni wọ́n tó lè balance ọlọ́run wá practice ẹ̀ láyìí máa yẹ àyè àwọn àfáà àjọyé wa yí pé ìjọ tí ọlọ́run fi omi tú fáànù tó fi fayé rẹ kò sí ìkàkà tó kù mọ́ lórí rẹ̀ Nuhu wá fẹ́ máa lọ ọlọ́run kọ́ fẹ́ máa lọ wọ́n fẹ́ lọ bẹ̀rẹ̀ gbèsè ayé mi àti gbèsè ayé yẹn kò lè balance ìgbésí ayé yẹn ò lè ṣe é gbé kò lè rọrùn àfi kí wọ́n pé méjì ọlọ́run wá ní wọ̀nú ní lọ́lọ́ fẹ́ máa lọ yíwọ̀n bá nǹkan tó ṣẹ́kù ń bẹ̀ náà. Kulli narbin biha min kulli zawjayni ithnayn. ọlọ́run ní méjì méjì ni kò píkì ẹ̀ bọ́ ọba gbé wúrẹ́ akọ àtabo ní kó jẹ́ bọ́ ọba mákùtà akọ àtabo ní kó jẹ́ tọ́ ọba mú màlúù akọ àtabo ní kó jẹ́ èyíkéyìí tọ́ ọba mú ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ jákọ́ wọ́n gbọ́dọ̀ jákọ́ kẹ́ lè balance ibi tẹ́ ń lọ ìgbésí ayé kan kò ṣeé lò. látara yí pé akọ àtabo láàfin lólè ayé àwa wáyé bẹ́ẹ̀ kí ni ìsìlámù wà faramọ́ èwo ni ìsìlámù ò faramọ́ irú ìjókòó ní tí bàbá wọn lọ́fà wà irú ìjókòó ní tí bàbá ẹ̀ máa gba nílọrin wà irú ìjókòó ní táwọn sẹ́nitọ̀ wà irú ìjókòó ní tí ìyálọ́jà wà irú ìjókòó ní gómìnà wà ń jókòó àwọn èèyàn wà irú ìjókòó tòní lọ́lọ́ faramá kò faramá girlfriend and boyfriend lọ́fà ńjọ́ tí wọ́n kọ́kọ́ nírú ẹ̀ láyé ọ̀dọ̀ Mariam ni wọ́n kọ́ ti rí nǹkan ìmọ̀ tóbi Yísà wọn ò rẹ́ nìkan kọ́ wá dáná wọn ò rẹ́ nìkan kọ́ wá tọrọ wọn ká sàdédé ròyún náà ni nígbà wọn ròyún nu Mariam wọn ní. Qalu ya Mariam laqad jiti shay'an fariya. Ilé wọ̀
Mariam alákọ̀ọ́dì yìí ti ṣe àǹfààní ìkan àtijú ló gbé dé lónìí. Ya ukuta Haruna. Àmà Haruna. Bákan abúkì múra sàwé. Àmà bàbá tó bí ọ àbúkì. Bàbá rẹ̀ àmàlẹ́ni ibú. Wà máa ka àná tí o mọ̀ kí bá kí yá. Má gánà òun mẹ́kì bá dé yá. Àti màyá rẹ̀ lálágàbàǹgẹ̀dẹ̀ àmà aláṣẹ́wó. Fàṣàrà ti léyìí. Ó yà wọ́n lẹ́nu torí wò rí rẹ̀ yìí wọ́n máa dé ètò ọlọ́run ọba súná ọlọ́run ní pé ká wá tọrọ ọmọ kí wọ́n sì yọ̀dá pa fún yín ká sì rí i pé wọ́n so wọ́n pọ̀ èyí tọ́lọ̀ ń faramọ́ nìyẹn. Ìwà so wọ́n pọ̀ ní lónìí tá a fẹ́ so ọmọ wo obìnrin Amida àti ọkọ rẹ̀ Nurudeen àwọn fẹ́ so wọ́n pọ̀. Ẹ tẹ́tí ẹ gbọ́ o Amida. Ẹ fàyè lẹ́ bẹ́ẹ̀ ni. Nurudeen kẹ tẹ́tí ẹ gbọ́. Ẹbí ọkọ àtẹbí ìyàwó ẹ tẹ́tí ẹ gbọ́. Ọlọ́run lónìí a máa ń wò lọ́jọ́ kékeré lọ sí Suratul Nisa àyà 21 àyà kan bẹ́ẹ̀ tí mo fẹ́ lò. Ọlọ́run ní òní yìí 21. ọjọ́ tẹ ń wò ó ní ọjọ́ kékeré ni ọjọ́ yẹn tóbi lọ́dọ̀ Ọlọ́run. Ọjọ́ òní ọjọ́ tó tóbi lọ́dọ̀ Ọlọ́run ní so. Wa kayfa ta'khudunahu wa qad afda ba'dukum ila ba'di wa akhadna minkum mithaqan ghalizan wa la tankihu ma nakaha aba'ukum minan nisa'i illa ma qad salafa. Mithaqan ghalizan. Ìmọ̀fẹ́ lónìí. Wa akhadna minkum mithaqan ghalizan. Ẹ̀kọ́ mọ́nà ń láyà yìí, àwọn fẹ́ dìfọ́sì ni kọjọ́ lọ lọ́rùn. Àmọ́ kẹ́lìmọ̀ ní sákọ̀jẹ̀ ní sá ọ̀rọ̀ ní kọ́ńtíráàtì tó le ni. Kọ́ńtíráàtì tó le òun ni yí pé ọ̀fẹ́ ọmọ mi. Kọ́ńtíráàtì tó le òun ni pé yín fọmọ fún ọ. Kọ́ńtíráàtì tó le ni kóbìnrin ọlọ́kùnrin pé yín fi ọ. Kọ́ńtíráàtì tó le òun ni kí ọkùnrin olóbìnrin pé ń fi ọkọkùnrin kóbìnrin náà ṣẹ́tì ẹ̀. Ọlọ́ni mi Mithaqan ghalizan. kìí ṣe nǹkan tó rọrùn nítorí tí ọjọ́ rọrùn lónìí tá a bá gbé àṣẹ ni tí wọ́n bá pè wọ́n jáde tí bàbá wa ìmọ̀ wa gbà nílò ni tó wá ní wọ́n ní ẹ̀fọ́ wọn kára wọn tó bá gbé òtẹ̀ lólu gbì tó ṣe wúdú wà ní kí wọ́n jọ kó àtàyà àṣẹ ti kó lọ́wọ́ wa àṣẹ ti dà wọ́n tá a fún òun náà mo á kọ̀ǹtú àṣẹ mi lọ ìgbà tọ́lọ̀ ń bá ní ọ̀dà ń bẹ́ẹ̀ agbe lẹ́nu mi lọ́wọ́ bẹ́ẹ̀ bá a ti gbé lọ́wọ́ lónìí kọjá padà láàyè àti lè kórè ẹ̀. Mithaqan ghalizan. Agbe lẹ́nu mi lọ́wọ́ àmọ́ wa tí ó wù àmọ́ ẹbí ẹ̀ àmọ́ rẹ̀ arọ́júgbà nítorí ẹ̀sìn nítorí nǹkan bẹ́ẹ̀ ni wọ́n lè àtòrí ẹ̀ fẹ́ ọmọbìnrin àbá fún yẹn lọ́mọ àbí wọ́n gbọmọ lọ́wọ́ wa nìbá jàmáàlì ha anábìnrin ká wo beauty Walimali ha. anábìnrin ká wo wet Wali hasabi ha. anábìnrin ká wo family background Walidini ha. anábìnrin ká wo ẹ̀sìn ìgbà tó wá ka mẹ́rẹ̀ ni wọ́n wá padà sí ti gbẹ̀rẹ̀ ó ní fún Alayka bidhati ddin tabati yadaka. ọdọ́sì yìí ni kẹsọ́ téèyàn bá ní wet tó bá ní beauty tó bá ní family background ọjọ́ mọ minister ọjọ́ mọ governor ọjọ́ mọ senator ọjọ́ mọ president tí ò bá sẹ́sìn ẹ wàá pòfo ẹ̀sìn wọn náà ń gbélékè gbogbo kan lọ sí Suratul Baqara kàràkàrà àyà 22 and something. Wala tankihul mushrikati hatta yu'minna. Ọlọ́run ní ẹtẹ́ tí ẹ gbọ́ alimusirikot ẹni bá jẹ́ olùṣẹbọ lóbìnrin tí ó sin Ọlọ́run. Wala tankihu hatta yu'minna. Kò bá àjọlówó kò bá àjọlọ́lá kò bá àlẹ́wà kò bá nípò Ọlọ́run lẹ́ẹ̀ gbọ́dọ̀ fẹ́ títí tẹ́ fi nìkan sẹ́sìn ọjẹ́ múmìnì. Wala amatun mu'minatun khayrun min mushrikatin walaw a'jabatikum. Ọlọ́run ní kọ́ wá rẹ́rù kan tá a mọ́ra bàbá rẹ̀ ọ̀rẹ́rù kan àmọ́lé àmọ́ná rẹ̀ kò sì lẹ́wà tó nǹkan àmọ́jẹ́ múmìnì Ọlọ́run ní kọ́ wá fẹ́rù ní ọ̀sàdùkọ́ ọmọ ilé ayé lọ lára ẹni tí ò lẹ́sìn. Wala tunkihul mushrikina hatta yu'minu. Ó rí pé méjì lọ́lọ́run lò padà síta kọ́kọ́ ó fi kan tú kan ni tó bá mọ́nà òun rìpíìtì ọ̀rọ̀ kan náà aya kan lẹ́ẹ̀mejì ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní sọ. Wala tankihul
المشركات حتى يؤمنن. látẹ́kì wọ́n ní mushrikati hatta yu'minna. ẹ gbọ́dọ̀ fẹ́ wọn nu tún ìgbà sílámù tí wọ́n fi bẹ́ẹ̀ mùmínì ni wọ́n ọwọ́ dá kejì padà yìí. ولا تنكحوا المشركين حتى يؤمنوا. kúrò ìwúlẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ fẹ́ wọn lóbìnrin lẹ̀ tún gbọ́dọ̀ fọmọ fún wọn. má fọmọ fún mùsùlùkì ẹni tó ọ̀rẹ́ sì lára rẹ̀ ò gbọ́dọ̀ fọmọ fún bó o ṣe lè fẹ́ ló lè fọmọ fún. ẹ̀sìn yẹn lọ́lọ́run ọba ló gbé lókè nítorí pé kí ni ọjọ́ òní ní sákọ̀. جليسا وعكسنا ميثاقا جليسا. ọ̀rọ̀ ní kọ́ńtrátì tí ò yí sí ni. عكسنا منكم ميثاقا جليسا. ọ̀rọ̀ ní kọ́ńtrátì yẹn kìí ṣe nǹkan tó yí sí. a kàn fẹ́ rọ́jú ni. ìmáàmù lọ́mọ wàhálà táwọn ṣe lérí ọmọ láti nà oyún ó má lé díẹ̀ ó wá dá ayé tán ìjọ tí ó ṣe bí gìrì pọ́ fẹ́ kú kò ní máàmù ẹgbàá wá òwe ara ẹ̀ máàmù ọ̀lẹ́ ara ẹ̀ gbóná ni ẹ fún wọn tún yìí mu ẹgbẹ́ lọ síta ní má lé díẹ̀ ó tún má lé díẹ̀ títí grade group ọkà primary school ọkà secondary school ọkà ó má lé díẹ̀ títí ó lọ yunifásitì ọmọ adéjẹ yìí ló ṣe masters ẹ̀yìn kankan dé lọ́sàn gangan ẹ kàn fẹsẹ̀ gbádẹ̀ dípẹ́ àwa tọrọ ọmọ wo. ولا تنكحوا المشركات حتى يؤمنن ولأمة مؤمنة خير من مشركة ولو أعجبتكم. ọmọ yẹn ní èdè akábísáyà ìmáàmù wa àṣẹ́sì gbogbo ẹ̀ èwo ni kí wá gbé wọn bẹ́ẹ̀ wàhálà tí mo ṣe lérí ọmọ yìí ni mo fẹ́ wò ni ẹ sì fẹ́ mú lọ ọwọ́ àwò tẹ̀sí wípé ìsàfilẹ̀ náà ni mo rẹ́sì lára yín mo rí ilé yìí tó dáa ẹ wá dé ẹ dé lónìí tí wọ́n bá jáde tí wọ́n sọ ìgì tán bàbá tó bí wọ́n wá ǹjẹ́ bàbá tiẹ̀ tó ọjọ́ tó kọ ìmáàmù wá ǹjẹ́ bàbá ìyàwó kékeré bàbá kábíyèsí ǹjẹ́ bàbá ìyàwó àgbà ní abá wa sọ yín pọ̀ tán lónìí ẹ̀yàn wa mú ìyàwó ẹlẹ́mú lọlé ọ̀wọ́ wa lọlé kolombo sọ àyíṣì ọlọ́ọ̀ni. wọ́n kábínà mi kún mi dàgbà ní gàlíza. ọlọ́ọ̀ni mi sáàkọ̀ gàlíza. ọlọ́ọ̀ni kọ́ńtrátì tí ò yí sí ni. òun lọ́rọ̀ sàwáàj ọlọ́ọ̀ni kò ṣeré ń bẹ́ẹ̀ gbogbo abiyamọ tó fọmọ rẹ̀ lẹ̀ ọrọ̀jú ni ọrọ̀jú fún ọlọ́mọ ni ọwọ́ arọ́jú fún ọlọ́mọ tán kò sẹ́ni tó lè tọ́mọ bí ọlọ́mọ níbi yá pé tọ́mọ bá délé ọkọ tán tó wò pé mo ti ràn sùn ó ti délé ọkọ ó tún máa gbọ́ bùkátà rẹ̀ ni nítorí wọn lọ́lọ́run fún wọn lọ́lẹ̀ máléjì bọ́dà àwọn ọkọ jù yóò ní wàhálà rẹ̀ ti kọjá lé yóò sọ mí lóní gbèsè ìyá nìkan ni òní sọ tó ń gbèsè bàbá nìkan ni òní sọ tó ń gbèsè ọlọ́run ní ní sákọ̀ọ́bẹ̀ ní ìta kọ́ńtrátì tí ò yí sí ni ẹ wá pàdé bẹ́ẹ̀ lónìí bẹ́ẹ̀ tí wá pàdé ẹni méjèèjì ọlọ́run wá fẹ́ bá wọn ọkọ sọ̀rọ̀ ó ti sá assignment ọ̀rọ̀ tọ́lá ń fẹ́ pọ̀ sọ àyà kan bẹ́ẹ̀ náà kúrò ní àmà èèyàn ọ̀gbọ́ yé ó ní àríjẹ́ àlùkọ́ àwọn ọmọ nìsá ó ní mọ ọkùnrin aláṣẹ lérí obìnrin eré ọkùnrin wá ń wú pé wọ́n láwọn aláṣẹ lérí ọkùnrin rárá lérí obìnrin ọlọ́wọ́ ò wí bẹ́ẹ̀ ọfẹ́ ránṣẹ́ ni àríjẹ́ àlùkọ́ àmúlẹ̀ nìsá ọkùnrin aláṣẹ lérí obìnrin pẹ̀lú pé kí ni. bí máa bá tẹ́lẹ̀ làwọn bá dọ̀wọ́ àlàbà ní bí máa bá kú nínú àbúwálé. bí máa ń fàkùn ló gbé ọlá tó dá wa wá òyìnbó ló ní mentality 50-50 kò sí 50-50 nínú ìsìlámù ó gbé látòkè délẹ̀ ní kódà bọ́ bá fún ọmọ akọ́lẹ̀ ní ọyẹ́ ọní ọgbà padà dandan nítorí ọgbọ́dọ̀ lè mójútó níbi gbogbo ọ̀nà tí yàn fi mójútó yàn wọ́n ọgbọ́dọ̀ gbàṣẹ rẹ́ṣẹ́ àwọn responsibility yìí ọlọ́mọ ìpọ́kùnrin la dá mọ́ kódà mọ́bìnrin tóbìnrin bá lówó tọ́lọ̀ ń kẹ́ ọkọ náà ní àmọ́ kò ní tó àbó ní ọ̀sáfẹ́rẹ́ díẹ̀ obìnrin wa ń gbọ́ bùkátà tó bá ti gbọ́ désì kan yọ ọmọ rojọ́ ni wàláì kò bá ti rọrùn bàbá yìí kò sí kankan lọ́ọ̀ ní ìsìn èmi ní í ṣe gbá èmi ní í ṣàwo èmi ti kò bọ́ bá sásùn torí àdá mọ́ wọn yí pé kí wọ́n máa gbọ́ bùkátà. wàbí máa ń fa kú mi ní àbúwálé.
ọkùnrin la dá a máa pẹ́ kọ́ gbọ́ bùkátà yóò máa gbọ́ tìyàwó yóò gbọ́ tọmọ yóò tún gbọ́ tàwọn ẹbí ẹ̀ yóò tún máa gbọ́ tàwọn ọ̀rẹ́ ẹ̀ yóò tún máa gbọ́ tẹni tí ọmọ wọ́n tún máa sáré wá kò sí ní ìnilára ìgbà tó wọ́n máa ronú nígbà tí ọba yìí gbọ́ mọ́ ọkùnrin la dá bẹ́ẹ̀ ìwà ọkùnrin wá fẹ́ kú ọkùnrin kọ ọjọ́kùnrin gidi ọwọ́n sọ fún ọba yìí pé Askinu nàbí àìsùsà kántún mi mú yídíkún. Ibi tó ọba ń gbé ní kọ ọjọ́ gbé. Wàlá tudọ̀rù nàlí tó lọ yíkú àlè iná. Ọlọ́run ọ̀gbọ́dọ̀ fúnlẹ̀ mọ́. Wàyí kún náà wúlò. Wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wáàsí. Àdíìsì là máa ń fà nínú mà. Ọ̀kájẹ́dọ̀ yífù, ọ̀kájẹ́sọ̀ yíwù. Ọ̀kájẹ́ gbogbo tó wọ̀ jẹ́ mọ̀kúfù ní asánì ni kò síjọ yífù kankan náà Quran gbogbo ẹ̀ látòkè nílẹ̀ sọ yíwù. Àwọn Ọlọ́run ló ti wá èyí tí ń kà fún ọ yìí, ànábì kọ́ ló wí. Èyí tí ń kà fún ọ yìí, àfa kan kọ́ lọ sọ Ọlọ́run ló dà rẹ́ tiẹ̀ sí ọ yí pé. Wàlá tudọ̀rù nàlí tó lọ yíkú àlè iná. Ọlọ́run níbi tó ọ̀gbá ń gbé lọ ọjọ́ gbé má fúnlẹ̀ mọ́ o. Má fara ní ti fúnlẹ̀ mọ́ pé kọ́ wá fúnlẹ̀ mọ́. Wàyí kúnnà húdà tí àmúlì máa ń fi kú àlẹ́yìn náà dáyàdá ní àmìlà húnnà. Responsibility rẹ Ọlọ́run ló bẹ̀rẹ̀ tó bá ti lóyún fún ọ Ọlọ́run ní náwó lé lérí títí tí ó fi bí. Fàyí ní àrídà adélàkùn fà àtòhùnà ojúra húnnà. Ọlọ́run tó bá bí màá rẹ tán tí ń bọ̀ tó máa fún ní pocket money máa san sálárì fún torí pé bọ̀ tó máa rẹ òun kú kí wọ́n léyè. Wà tábì rú bẹ́ẹ̀nàkùn mi máa rú bí. Ọlọ́run ní kò tá síbẹ̀ tó close máa kọ́ máa bá dámọ̀ràn má yin obìnrin èyí yin obìnrin rẹ̀ nù má yin obìnrin rẹ̀ nù close mọ́bìnrin rẹ̀ jọ máa ṣe mọ́ra. Wà ìdá ázárì tún bàbá tó ní ìlà òhùn kúrò nínú bí kí sùúrà ti mí sáàtì. Ọlọ́run ní ẹ̀yin tí wọ́n bá gbà láyé àrísìkí tí wọ́n bá kí ọ jẹ́ kí wọ́n mọ̀ lára ìyàwó rẹ̀ bí kẹ́ náà ṣe tó liyunfik. Ṣúṣà àti mìíṣà àti yìí. Ọlọ́run ní bá fi kẹ́ bá a lò bá ń tọ́jú ẹ̀ bí mo ṣe kí ọ tó ni o ṣe bá mi kẹ́ ẹni tí mo fi ọba mi kẹ́ ni wọ́n torí kọ́ńpìnì Ọlọ́run ni wọ́n. O lè rí Suratul Rijal nínú Kùránì àmọ́ rí Suratul Nisa. Bọ́lọ̀ ṣe fádùn wọn tó nù o sórí gbogbo ohun tó jòkó lónìí látọ̀dọ̀ bàbá kábíyèsí bàbá wa ìmáàmù àgbà ìyá wa ìyálọ́jà sẹ́nitọ̀ gbogbo ohun tó wọ́ jẹ́ tí lè bàbá pírẹ́sidẹ̀ntì obìnrin ló bí. Kọ́ńpìnì Ọlọ́run ni wọ́n Ọlọ́run ní bá mi tọ́jú ẹ̀. Wà á ń kúrìrà alẹ́ ìrìsùkú. Ọlọ́run kó dàbá àrísìkí ni mo bá fọ́ tí ọba tó nǹkan àrísìkí ni ò tó nǹkan iná yìí tó nǹkan nìna. Wàyí yóò fi kìlí máa dáhùn lọ. Ọlọ́run iná yìí tó nǹkan iná Ọlọ́run ni máa bá mi ná fún máa bá mi tọ́jú ẹ̀ yìí fẹ́ kọ́ láàkì kankan. La yukallifu Allahu nafsan illa ma Ọlọ́run ní ìgbé nǹkan kan kọ lọ́rùn tó ju agbára yín lọ àmọ́ ò Sayidi Ọlọ́run bá dáhùn sí rà. Ọlọ́run ojúṣe tí wọ́n ní ó ṣe ni tó bá ń ṣe tó yé ṣe tòun tí ní ó ṣe sí ni Ọlọ́run yìí sì wá ní kọ́ wá. Lórí pé ọ̀fẹ́ máa sojúṣe rẹ̀ kọ̀ wá sí ìwà fún ọ ní tó mọ̀ fi ṣe. Ètò Ọlọ́run ọba nìyẹn o. Wáàsí Ọlọ́run ọba tó ṣe fún ọ nìyẹn àmójútó tó fẹ́ kó o mójútó nìyẹn lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ sọ ọmọ tíyàwó rẹ̀ jẹ́ sí ọ ọmọ táàmì rà jẹ́ kí ló jẹ́ ìyàwó rẹ̀ bébì rẹ̀ ọ̀dà bébì rẹ̀ àmọ́ sórí tó jẹ́ sí kí n sọ fún ọ àmánà. Àmánà Ọlọ́run nìyẹn lọ́rùn rẹ̀ àmánà yẹn la àmì ní sọdí nílà nkùnmi sọ́ọ́lù ṣẹ́jáde ń jóni lára àpáta ń bẹ́ẹ̀ lọ́sẹ̀jáde lára rẹ̀ mọ́ra yírí tẹ́lẹ̀ tẹ́ báyìí pé ẹjẹ́ bì kan ni Islam ní tàbí tiẹ̀ ìwọ wá òun wá wọn fẹ́ dàbí pọ̀ kẹ́dọ̀kọ̀ àtàyà bí àmì ní sóòtì ẹ̀ bá tó ara mi Ọlọ́run àtọ́jú ẹ̀ ní ìwọ̀n àmì Ọlọ́run tí wọn bá ti rá mi Ọlọ́run àtọ́jú ẹni o èmi kí mo wí bẹ́ẹ̀ o Ọlọ́run ló ní bá ń tọ́jú àmì mi o. Wàyà kọ́ mi hádì iná kọ̀tún láìlàkún ráyà. Ó ní nákọ̀ yìí àmì ìdáhùn nákọ̀ ọjọ́ kìíní nu nákọ̀ sọ́ọ́lù ọjọ́ kìíní nìyẹn
lakum Ọlọ́run ní aya. àmì ni àmì Ọlọ́run ọba tiẹ̀ tó gbé fún ọ nítorí kò sí nǹkan tó pe ṣàwájú àmì ló wí bẹ́ẹ̀ àmì ní ń jẹ́ Wa min ayatihi. Wa min ayatihi. Ọyọ owó. Àmì ni ṣàwájú. Ọlọ́run nínú àmì Ọlọ́run ọba ló jẹ́ fún ẹ. Fasaruha ta'kulu fi ardillahi. Ọlọ́run náà nìyẹn Saruha Ta'kulu fi ardillahi. Ọlọ́run ní yínú àyìn àmì Ọlọ́run ọba nù ní Jófìrì gbáláyè má fúnlẹ̀ ma nǹkan méjì ń jà láyé lónìí wà very very careful ó mà ti kàríà ọmọ tá a tọ́ kí ìmáàmù tọ́ iná ẹni tí tọ́ ma ní ìmáàmù wà tọ́ yẹnjú tẹ́yẹ àmáyọ́sá lọ́kọ́ wọ́n wá tọ́ tán ọ wá di ogbon tọ́tọ́rọ̀ ní ọ̀dà tán láyé ọ wá lọ́kọ́ wọ́n wá sọ pé mú kan nu kàríà tí ó mú lọ́ba tiẹ̀ tó wá tọ́ sọ́fẹ́ kó wéèsì ni ọmọ tí wọ́n tọ́ tó mi ìgbà tó jẹ́ pé dókítà ni omi ní masters lọ́wọ́ àmáyọ̀sá lọ́kọ́ ọ wá lọ́kọ́ tán wá ní ọwọ́ àmú kan nínú kàríà àbí òmù sáwọn bíi tiẹ̀ tó tọ́ wọ́n fẹ́ kó wéèsì wọn fi wúlò. Saruha ni ọmọ adéjì ẹ̀ ni ẹ máa adéjì méjèèjì ni ọlọ́ni fílẹ̀ má fara ní. Ta'kulu fi ardillahi. Ọlọ́run níjọ́ máa yan àmì mi níjọ́ máa yan lérí ìlẹ́jọ́ Ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ tọ́ sí ẹ̀. Wala tamassuha bisu'in fayakhudhukum adhabun qarib. Ọlọ́run ẹgbẹ́ bá fi ọwọ́ ìyàgbá mi mú yóò jí jà o. Fayakhudhukum adhabun qarib. Àwọn sẹ́ńtọ̀ wà lẹ́ o. Gọ́fúnà wọn wà ní ọ̀dọ́dọ̀ wọn lọ fẹ́ ọmọ àwọn àfáà lọ wá bá. Bí àbá fẹ́ ọmọ àwọn àfáà kò sí ní téèyàn bá dọ́dọ̀ wọn. Àlùbáríkà nìyẹn bá dé bẹ́ẹ̀. Pé àlùbáríkà yìí ń fẹ́ ọ tán. Gbogbo àwọn tó jòkó yìí iṣẹ́ àwọn àfáà nu o. Ó bá bàbá aláya yìí. Àwọn àfáà sàásà ni wọ́n di nǹkan lónìí wù. Téèyàn bá wọ́n àlùbáríkà lọ sọ́dọ̀ àwọn àfáà. Tọ́ wá ṣe dáadáa fọ́mọ wọn tínú wọn dùn. Ìmáàmù náà wá jáde sí ọ. Ọjà ni náà. Fasaruha ta'kulu fi ardillahi wala tamassuha bisu'in fayakhudhukum adhabun qarib. Ìmáàmù náà wá jáde tán. Yà wọ́n gbọ́dọ̀ rọ́lá mi lára ọmọ ọkọ mi. Lára ọmọ mi. Ìmáàmù náà wá jáde tán. Ìmáàmù nìkan kí wọ́n jáde tán o. Nígbà tí àwùjọ ní ti máàmù wa sọ fọ́kọ, ó ní dákun wo bá a ṣe pọ̀ tó yìí. Tọ́ ọ bá kẹ́ ọkẹ́ mi máàmù ọ̀fà. Ọ̀kẹ́ máàmù lọrin. Ìwà ń kà wọ́n. Olúwa bá sì fara ní gbogbo àyí náà lọ fara ní. Èmi náà ń dá padà lónìí. Fasaruha ta'kulu fi ardillahi. Saruha bá yín nù bá yàn mí dánú. Ta'kulu fi ardillahi. Bọ́pá ti bá wa kẹ́, àwa náà ń tọ́lọ̀ fi kẹ́ wa. Èmi máa mọ sọ wá sírí. Mo lẹ́sẹ̀ tí ẹ lè sẹ̀ mí. Tí ọ̀dà fèrè yìí lọ́dọ̀ mi, kò fìtínà ọmọ mi. Ààyè ya fi ẹ̀. O lè fìtínà mi kọ̀ọ̀kan kọ̀ nínú ṣe kankan. Àmẹ́yìn tọ́lọ̀ ń mú mi. Tó ní bá ń mójútó. Bí ọba gbọ́dọ̀ ń bá gbọ́dọ̀ ẹlòmíì ó lè ya dáadáa. Àmọ́ náà lọ́mọ jẹ́ lọ́rùn yẹn. Ọ wà ló fìtínà ọmọ mi. Ọ̀ nílò o. Wala tamassuha bisu'in. Bọ́yá ó sọ pàṣàbùlà mi. Mánéjì ẹ̀. Tó Abida. Wọ́n bẹ̀rẹ̀ ìṣe pọ̀ tó. Báwo ló ṣe ní dójú tì wá? Mo sì trust yẹ. Mo trust yẹ. Mo trust yẹ gan. Sọrí wà sí tiẹ̀ tí ń ṣe fún ọ. Wà sí tọ́lọ́ ṣe fáwọn àyàwó ànábì ni. Ọlọ́run ló bá àwọn àyàwó ànábì sọ̀rọ̀ ní sọ́ọ̀tì àṣà. Qul li azwajika. Ó pè wọ́n, mo pè wọ́n náà lónìí. In kuntunna turidna al-hayata ad-dunya wa zinataha fata'alayna. Ọlọ́run tó wá bá ayé lẹ̀ bá lẹ̀ ń fẹ́.
علينا ومتعكنا وأسركنا سرا جميلا. máa fún yín lórí tó dáa sáyẹ̀lẹ̀ wà ní Ọlọ́run ní fún yín. وإن كنتن تريدن رسوله. àmọ́ tó bá jẹ́ pé ìgbẹ̀yìn lẹ́ ń wá ẹ fẹ́ rẹ̀ ní ìgbẹ̀yìn bí màmá rẹ̀ ṣe rẹ̀ ní ìgbẹ̀yìn lónìí. ìjọ fẹ́ ìmáàmù Kọ̀bá ní ìmáàmù Ọ̀fà. mú ìdí nì lọ́ba májọ jẹ lúrú. Kọ̀bá ní ìmáàmù Ọ̀fà. Kọ̀bá ní ìmáàmù olówó mílíọ̀nìyà. ó wá tẹrí bàbá sí Ọlọ́run tóun náà mọ̀ pé báyìí lónìí ó rí. gbogbo àwọn obìnrin tá a pè lánàá tí wọ́n fi ọ̀sán kọ́ ó ti gàbá mọ́ lónìí. ìmáàmù. àyìnbó tó náà lórí nínú àtúndà wà ní àrẹ̀lẹ̀ àkìrà fàyínà láàdàlì ní búrúsì náà ti bí kùnà àdìrà àti ìwà. àníyá bí màmá tó bí ọ tó gbàfà fún bàbá ìmáàmù gbádùn màmá rẹ̀. ó ní obìnrin gidi ní obìnrin rẹ̀ obìnrin gidi tó bá ti ń tírẹ̀sì Kùránì tó bá máa bọ́lọ̀ ṣe máa lò obìnrin tí ó bá ti gbádùn ó ní bọ́lọ̀ ń ṣe pè wọ́n. ìmọ̀ràn ni ó lò fún obìnrin tí ó bá ti gbádùn tó bá fẹ́ sọ̀rọ̀ ẹni Kùránì. ọgbà tó ní dábàá aláwọ̀ masalam. lílẹ̀ tí iná kábàrún múra àtàlù ìwà múra àtàlù tẹ. yorùbá méjèèjì ọ̀gbádùn ìmúra àtàlù tí. wọ́n múra àtàlù. ọ̀dàpá méjèèjì ọ̀gbádùn ìmúra yóò lò fún wọn. àmọ́ tó bá dé bí obìnrin tó gbàfà fọ́kọ Ọlọ́run nílò ìmúra. Ibe obìnrin yìí ọgbàfà fọ́kọ. Òsìkú ni à ń tà wá sọ ojú kàlìjà náà. Olúwa Ádámà. Òsìkú ni à ń tà wá sọ ojú kàlìjà náà. Àtiwọ́ àtìyàwó rẹ̀ obìnrin tó gbàfà ni. Màmá tó bí ọ gbàfà. Bó ṣe wá gbàfà ni. Sọ àbá ìmáàmù tó rọ́jú tó láfaradà tí ó mèsì ọ̀rọ̀ ẹ ò tẹ́ ẹ̀ ní fèsì ọ̀rọ̀ fún mamu ọba fẹyọ kan mẹ́wàá ti wà lẹ̀ tí ó mèsì ọ̀rọ̀ yẹn ọ wá láfaradà lọ́jọ́ ní orí báyìí sọ́dẹ̀ àkọ́dọ̀ ní kí wọ́n ní ìyá rẹ̀ dẹ̀ báyà máàmù kò lè jòkó tì mí ó ti pọ̀ ìmáàmù látòkú ọdún sẹ́yìn. Ìyá ní sànàbí. Ọlọ́run wá ń sọ fáwọn ìyàwó ànábì ọlọ́run ní kúntùn. Torí dídá ńlá àwọn rasúlà ó wà dára kíra. Ẹ wá wá àtọ́jú ọ̀kan yìí. Fàyínà ńlá àdàlílì mùsí láti bí ń kún náírà ní àzímá. Ọlọ́run dẹ́sà tí ń fún yín ẹ̀san dáadáa tí ń fún yín àjọ àti máa tún fún yín lówó ọ̀yà ọwọ́ amúkìlọ̀ wáyé pé. Yá ní sànàbí. Ọlọ́run mo pèrè ìyàwó ànábì. Máa yá tì mí kún náà bí fàyíṣà ti mú báyìí náà tí. Ọlọ́run lè tó bá dénú yín bí fàyíṣà ti. Mú báyìí náà tí. Ìbàjẹ́ tó fojú hàn. Lọ́jọ́ kọ́ Ọlọ́run ó pé obìnrin sí méjì obìnrin ní kíláàsì. Ọlọ́run ló pín wọn o. Àwọn obìnrin kan bẹ tọ́ pé tọ́ ọ bá tọ̀ sí wọn Ọlọ́run ó bọ̀jà. Tọ́ ọ bá fi lè fara ní Ọlọ́run ó bọ̀jà. Bọ́ ọkàn lábùkù lọ́kàn lábùkù Ọlọ́run júwe wọn. Àwọn obìnrin kan bẹ àfi kó fìyà jẹ. Ọlọ́run ní méjì lóbìnrin. Ọlọ́run ní Ọ̀yá ànàbí. mo ti kó mẹ́ta ní fasọ́lẹ̀ hàtù. Fọ́ọ̀dì dátù. Àbísọ́tù lílígẹ́lì bímọ àbísọ́lọ́. Qualification mẹ́ta tọ́lọ̀ fóbìnrin rẹ̀ nù. Ó láwọn tá à ń pè lóbìnrin rẹ̀ yẹn àsọ̀lẹ̀ ha. Fọ́ọ̀dì dátù. Tọ́lọ̀ ń fi lo sọ́ọ̀lẹ̀ ha tún gbogbo tá à ń pè dáadáa ti parí síbẹ̀. Ẹ lè fẹ́ kò yẹ ẹ lè bá wà tẹ́ fi bá wí lọ́dọ̀ rẹ̀ àsọ̀lẹ̀ ha. Kọ̀ọ̀nì dátù. Kọ́ọ̀nì tat kí ni jẹ́ bẹ́ẹ̀? Obìnrin tí tẹ̀ lọ́kọ, tí sákàn ọkọ, tí páyọ̀ ọkọ. Ẹlẹ́kẹ̀ẹ́ta kọ́. Àbísọ́tù lílígẹ́lì bímọ àbísọ́lọ́. Obìnrin tí èso sì ná. Obìnrin rí mi. Ọlọ́run wá ń tíra ìsọfún ànábì wa Muhammad. Máyáàtì mi kún bífá ìjà tí mú báyìí náà tí. Bó o ṣe dì ayé o ti dẹlẹgẹ́.
ambassador gbogbo wa ní o ìwà tóbìnrin mi ò wù tí wọn ò ní kọ́lẹ̀ fún bí ọba wù tiẹ̀ wọ́n kọ́ fún ọ torí wọ́n gbà pé ọmọ àfààní ọ fi gbọ́ wá sí ọmọ àfààní ọ ti rí tíra ó ti wọ́n máa bí ọ pé kí ló dé tó ti délé yìí dé ọlọ́run lé ìké tó bá dé nu yín nínú ìwọ̀n ànábì èké tó bá dé nu yín nínú ìyàwó ànábì tẹ wá dé pẹ̀lú ìbàjẹ́ tó fojú hàn. yùdọ̀ abúlé alẹ́ àtàbùdì fẹ́yìn. ọlọ́run ní ìdọ́bù ya rẹ̀. wàkánà dàlíkà lálá ẹ̀sìn rọ. ọlọ́run fẹ́mi ọlọ́run àmọ́. wà á máa yẹ kínú tí mi ń kún dàlílá ìwà rasúlì ìwà tábàlì sọlẹ̀. èyí tó bá wá dénú yín pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ó dénú yín pẹ̀lú wáre ọlọ́run ní ṣe dọ́bù yẹni tí ò ṣeré èyí tẹ́ bá ṣeré nu yín náà bẹ́ẹ̀ ní ìdókòwò ẹ̀ sáré. kí tó wá sọ kalẹ̀ àsọlé àjọ̀gbọ́n kan tọ́sọ fọmọ ẹjọ́ tí ń lọ ọkọ òun ní fi rándọ̀ ní fi sílẹ̀ kí ni àsọlẹ̀ náà mo fi omu dání ọmọ rẹ̀ ń lọ ọkọ bó o ṣe ń lọ lónìí ìmọ̀ bó sì lè sọ̀rọ̀ àwọn tábà mọ̀ ń sọ lónìí. kí wàá ní àsọlẹ̀ náà ó ní wọ́n máa ní. ìyá kí wàlígí rọ́tà. ó lọ lónìí àmìdá ìyá kí wàlígí rọ́tà. yòówù máa ní wọn o. fàyínà mẹ́fìtà òtọ́lá. ó ní sọ owó jíjẹ mẹ́fìtà òtọ́lá kọ́kọ́rọ́ dìfọ́ọ̀sì ni bí wọ́n ní bá ti lè jowú jù wọ́n dà padà lè bàbẹ̀. wà ìyá kí wà kẹsìrátà tààbì. ọlọ́dà kejì lílọ lọ kẹsìrátà tààbì má jóbìnrin tí ó sírẹ́sì ọkọ má sírẹ́sì ọkọ rẹ. fàyínà òun. farabalẹ̀ má gbé sáré má gbọ́kọ̀ rẹ sáré rárá má sì sírẹ́sì rẹ̀ ó ń tọrọ obìnrin tí máa ń sírẹ́sì ọkọ. fàyínà òun rí sọlbàgì lọ. ó ní kéèyàn máa sírẹ́sì ọkùnrin yìí máa ń jogún étírẹ́ẹ̀dì ni. wàlẹ̀ ìgbìbìlì kàhálì. ó wá dọwọ́ rẹ pẹ̀lú neatness. fàyínà òun. àsọ̀lẹ̀ kẹta tó sọ fọ́ọ̀mù rẹ̀ nìyẹn ó ní jogún ma níwọ̀n ó dé ní má sírẹ́sì ọkọ rẹ ó di méjì. ó lẹ́lẹ́kẹta. alẹ́gì bìlì káhálì. ó ní neatness mentality ti ń bẹ fọkùnrin bóun ṣe rí ọlọ́ni wọn àmìdá bó ṣe máa rí ọlọ́nu òun ọmọ pé ó níṣẹ́ kọ̀mọ̀ pé ó bímọ kọ̀mọ̀ pé ó lóyún tó o bá ti ń bímọ tó ń lóyún tó ń dará lẹ̀ ẹ bá ti jọ wà nínú mọ́tò yọ ọmọ náà báyìí ní tún wẹ lómi torí bì rẹ nù torí bẹ́ẹ̀. àìnáwó àdíyànà zinati wa àti ààbò ti bìlmá. Ọlọ́run bá yín máa lè jìnrìn àjò yìí o. Ọlọ́run bá yín máa lè jìnrìn àjò yìí. Ọlọ́run bá yín máa lè jìnrìn àjò yìí o. Ọlọ́run bá yín máa lè jìnrìn àjò yìí. Má fi àjò náà dà yín láàmú. Má fi àjò náà dà yín láàmú. Má fi wàhálà yín. Má fi wàhálà yín. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àjẹkàn Ọlọ́run. Ọlá àjẹkàn Ọlọ́run. Ọlá àwọn àfáà. Ọlá àwọn àfáà. Ọlá àpapọ̀ àwọn ẹni rere. Ọlá àpapọ̀ àwọn ẹni rere. Tí wọ́n wà ní ìjòkó lónìí. Tí wọ́n bẹ ní ìjòkó lónìí. Bẹ̀rẹ̀ látòrí bàbá wọn lọ́fà. Bẹ̀rẹ̀ látòrí bàbá wọn lọ́fà. Nínú àwọn alábàárikè yẹn ni wọ́n wà. Alábàárikè yẹn ni wọ́n wà. Ó gba àwọn jankan tí wọ́n bẹ ń kalẹ̀. Nínú àwọn alábàárikè yẹn ni wọ́n wà. Ọlọ́run bá yín má lè jìnrìn àjò náà. Ọlọ́run kọ́ bá yín má lè jìnrìn àjò náà. Wọ́n á jẹ láàkì kankan bẹ́ẹ̀. Ọlọ́run jẹ láàkì kankan bẹ́ẹ̀. Ọlọ́run jẹ láàkì kankan bẹ́ẹ̀. Ọlọ́run jẹ láàkì kankan bẹ́ẹ̀. Má fi àlàáfíà jẹ yín yanu Má fi àlàáfíà jẹ yín yà ń bẹ́ẹ̀. Má fi àrísìkí jẹ yín yà ń Má fi bẹ́ẹ̀. àrísìkí jẹ yín yà ń bẹ́ẹ̀. Má wàá jẹ ẹrí kanjú ọmọ. Má sì jẹ ẹrí kanjú ọmọ. Àgbákọ̀ọ́lá Nábì wa Muhammad. Àgbákọ̀ọ́lá Nábì wa Muhammad. Àgbákọ̀ọ́lá àwọn ẹni Ọlọ́run. Àgbákọ̀ọ́lá àwọn ẹni Ọlọ́run. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àjẹká rẹ̀. Ọlá àjẹká rẹ̀. Kọ́lọ̀ ń bọ̀ àfi ọláyà balẹ̀ ń bẹ̀. Kọ́lọ̀ ń bọ̀ àfi ọláyà balẹ̀ ń bẹ̀. Gbogbo tí ẹ̀dá máa ran kàn. Gbogbo tí ẹ̀dá máa ran kàn. Tó bá darapọ̀ pẹ̀lú àwọn ẹni Ọlọ́run. Tó bá darapọ̀ pẹ̀lú àwọn ẹni Ọlọ́run. Ọlọ́run bá wa ṣe fún. Ọlọ́run bá wa ṣe fún Alhaji wa Nurudeen. Ibi tó dáadé tẹ́ fi papọ̀. Jọ máa dá sí. Ọlọ́run jẹ́ máa dá sí ni. Ọlọ́run jọ máa dá sí. Ọlọ́run jẹ́ máa dá sí ni. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àti tóbi Ọlọ́run. Ọlá àjẹkọ̀ Ọlọ́run. Ọlá àjẹká rẹ̀. Ọlá Nábì wa Muhammad. Ọlá Nábì wa Muhammad. Èyí tọ́lọ̀ ni ó dà wá pọ̀ yìí. Èyí tọ́lọ̀ ní kó dà wá pọ̀ yìí. Nídìílé ìyàwó. Nídìílé ìyàwó. Nídìílé ọkọ. Nídìílé ọkọ. Àánú darí gbà. Àánú darí gbà. Ọlọ́run má fi ìbílẹ̀ tú wa ká. Ọlọ́run má fi ìbílẹ̀ tú wa ká. Ọlá Nábì Muhammad. Ọlá Nábì wa Muhammad. Ààyè dá fún wọn. Ààyè lá fún yín. Má jẹ́ wọ́n dá padà lókun. Ọlọ́run má jẹ́ dá padà lókun. Ọlá Nábì wa Muhammad. Ọlá Nábì wa Muhammad. Jẹ́ pẹ́ láàrin ara Jẹ́ yín. pẹ́ láàrin ara yín. Jẹ́ kẹ́
tọ́ jẹ́ kẹ́ tọ́ ọlá títóbi ọlá títóbi ọlá jẹ́kọ̀ ọlá jẹ́kọ̀ ọlọ́run. bàbá wa ìmáàmù bàbá wa ìmáàmù ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa o ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa. bàbá wa ìmáàmù bàbá wa ìmáàmù lọ́fà ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa fún yín. bàbá ìmáàmù lọ́fà ọlọ́mọṣẹ́ bàbá wa ìmáàmù lọ́fà ọlọ́mọṣẹ́ yìí láṣẹ máa fún ọlá yín. títóbi ọlá títóbi ọlọ́run ọlá jẹ́kọ̀ ọlá jẹ́kọ̀ ọlọ́run ọlá tẹ́bi wa ọlá tẹ́bi wa Muhammad. ẹ̀dá kẹjẹ àṣìṣọ́tù Fatiha méjì bàbá amúfitì ní káṣí fúsọ́ọ̀tì Fatiha méjì. àlùbáríkà tí ń bẹ lára Fatiha àlùbáríkà tí ń bẹ lára Fatiha. béèyàn bá kírun bí ẹ bá kírun tó bá ké Fatiha nìkan tó bá ké Fatiha nìkan tí ó bá fi súrà kankan lé tí ọ̀wá máa súrà kankan tó fẹ́ fi lé ìrun ti dúró. tó máa Fatiha ìrun rẹ̀ dúró. àmọ́ tó bá ké oníṣọ́tò bá kọ́ra bó ṣe gùn tó àmọ́ tó bá ké bá kọ́ àbọ̀ṣe gùn tó nì. ọwọ́ àgbàgbé Fatiha ọwọ́ àgbàgbé Fatiha òkè. ìrun rẹ ti ṣeré lọ ìrun ṣeré lọ. àlùbáríkà tí ń bẹ lára Fatiha àlùbáríkà tí ń bẹ lára Fatiha. bá a fi bá yín lò ọlọ́ba àfi bá yín lò. ẹ̀dá ké Fatiha méjì tó wá Fatiha sàdúrà. méjì. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. màmá wa àgbà tó bí bàbá imam Màmá wa àgbà tó ń bàbá wa imam. wọ́n ń bẹ níjòkó láàrin wa báyìí Wọ́n ń bẹ níjòkó láàrin wa báyìí. ẹnu dáadáa tọ́lọ̀ ń ṣe fún yàrá nù. Nínú dáadáa tọ́lọ̀ ṣe fún màmá wa náà nù ni. ọrẹ tí máàmù sojú ìyá Oore tí bàbá wa ìmáàmù sojú màmá. ó sojú wọn Ó sojú wọn. látọ̀dọ̀ bàbá alájẹ àgbà Látọ̀dọ̀ bàbá wa alájẹ́ àgbà. ọlọ́dún tàbá wa pẹ̀lú bàbá o Ọlọ́run bá wa pẹ̀lú bàbá wa alájẹ́ àgbà. bàbá àdótà wọn àlífà Ọlọ́run àdótà wa àlífà. ọlọ́ba àdótà wọn àlífà Ọlọ́run bá àdótà wa àlífà. jẹ́ ká ní wọn pẹ́ o Ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. bàbá alájẹ àgbà tó ní já ní Bàbá wọn pẹ́ alájẹ́ o àgbà tó lé lọ́nà jẹ́ àrí wọn pẹ́. àwọn tí wọ́n wá sojú wọn lọ́nà ìgbà Àwọn wọn tí wọ́n wá sojú wọn lọ́nà jẹ́ àrí wọn pẹ́. màmá wa àgbà Màmá wa àgbà. ọlọ́run mọ́sá wọlé àwọn ẹ̀rẹ́ ọlọ́run Ọlọ́run láwọn ènìyàn Ọlọ́run. ọba tó bá yín tó dáadáa Ọba tó bá yí tó dáadáa. táwọn bàbá ìmáàmù sojú yín Àwọn bàbá ìmáàmù sojú yín. ọmọ ọmọ ní tó ṣẹlẹ̀ yìí Ọmọ ọmọdé tó wá ń ṣẹlẹ̀ yìí. afọlọ́lọ́run bí ọlọ́run Àfọlọ́ Ọlọ́run bí Ọlọ́run. mara ayé láre Ọlọ́mọdé yín láre. má wàhálà yín Mọ́ wàhálà yín. má dààmú Mọ́ dààmú yín. àwa fi ọlọ́run bí ọlọ́run Àfọ Ọlọ́run bẹ́ẹ̀. nínú àánú ẹ̀ Nínú àánú ẹ̀. nínú ọlá Nínú ọlá rẹ̀. nínú títóbi Nínú títóbi rẹ̀. àmọ̀dùnú yín Àmọ̀dùnú yín. ọlọ́run májòkó ọmọ aráyọ́ bá Ọlọ́run ọ má jókòó ọmọ aráyọ́ bá. gíláàsì dùnú yín Gíláàsì dùnú májòkó yín. ọmọ aráyọ́ bá Májòkó ọmọ aráyọ́ bá. alamunasira Alam Nasra. أستغفرك وضع عنك واسمك الذي أقول سؤالك ورفعنا لك ذكرك بين مع العسر يسرا مع العسر يسرا فإذا فرغت فانصب. ìyá lọ́jà wa iná àti iná يا رجل وإنا أتينا. gọ́fúnà wa iná àti iná kan. وإنا أتينا. آمين. أضلتنا مجانا ورسلتنا مجانا اللهم ارزق الفقه في الدين سيادة في علم كفاية في رزق سيادة في بدن توبة قبل الموت راحة عند الموت مغفرة بعد الموت جاوز على الصراط نجاة العيسى يا سلفد والإنسان برحمتك يا أرحم الراحمين يا آلك الموت ويا سامي الصوت اللهم جمع في قلوب المؤمنين بلغ إلى 120 سنة من غير بوسة ومرض وشدة وفقد أمرين اللهم أرنا حق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اتباعه كل حي ولا عبادة ولا مثل حي لقد سبقت كلمات العباد المسلمين وإن جدنا حسبك الله من اتبعك آمين. àwọn afá wa Àwọn àbá wa àgbà àgbà tí wọ́n wọlé bá wa tí wọ́n wọlé bá wa. látọ̀dọ̀ bàbá wa alájí Ọ̀dọ̀ àgbà bàbá wa Alhaji àgbà Sheikh Mahmood. ṣẹ́kì wa mahmoud Sheikh wa Mahmood. Mahmoonu. látọ̀dọ̀ bàbá alájí àgbà Ọ̀dọ̀ bàbá Alhaji àgbà. bákan náà Bákan náà, àwọn àlùfáà wa àwọn àlùfáà wa. fadilatu Sheikh Musa Fadilatu Sheikh Musa. ọlọ́ba àdótì Ọlọ́ba àdótì. ìnà àtẹ̀yìnà Náà àtẹ̀yìnà kà. alhaja wa bíkọ́rẹ̀ alhaja wa ìnà àtẹ̀yìnà Alhaji Abíbọ́lá iná àti. alhaja wa sáà يا رجاء ناتيناك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله تعالى عليه وآله وصحبه سبحان ربك ما يصفون